أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة. صدق الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلهي أشكو إليك ضعف قوتي وقلة حيلتي وهواني على الناس إلى من تكلني إلى عدو ملكته أمري أم إلى بعيد يتجاهمني إن لم يكن بك علي غضب فلا أبالي إذا صح منك الود فالكل هين وكل الذي فوق التراب تراب. والسلام عليكم ورحمة الله وبركاته. Gbogbo kíkí tọ́lọ́wọ́n bá ní ìtumọ̀ àtàhìyátù lillahi, àtàhìyátù lillahi, gbogbo kíkí tọ́lọ́wọ́n ni. Oníjọ́ náà ànábì ọmọ ṣé ẹkú kàlẹ́lá wí ni àbí ẹkú rọ̀lẹ́ àbí ẹkú fàájì náà ló fa àtàhìyátù lillahi. Gbogbo kíkí ẹ káàárọ̀ ni o, ẹkú ìyálẹ̀ta ni o, ẹkú ìdájí ni o, ẹkú ìjòkó ni o, ẹkú ìgbádùn ni, gbogbo kíkí pátá, whether good morning àbí bonjour àbí au revoir àbí gbogbo láńgbèjì tọ́lọ́run ọba ni agbétí tóbi fún ajẹ́rìí pé kò sọ́ba kan bí kì í bá sọ ọlọ́run, bẹ́ẹ̀ lájẹ́rìí pé anábíwá Muhammad kò jẹ́ kíní kan bí kì í ṣòjíṣẹ́ ọlọ́run. Lónìí mo kí gbogbo olólùfẹ́ ètò yìí, pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ń fọ́lọ̀ wa lórí Facebook, yálà ẹ̀ fọ́lọ̀ wa through péjì rédíò Kwara ni àbí through péjì tèmi náà ni. Mo rí àpẹẹrẹ wípé gbogbo àwọn followers kan tó ti pọ̀ sí dáadáa, tó túmọ̀ sí pé gbogbo àná la fẹ́ gbọ́rọ̀ ọlọ́run. Ọlọ́ọ̀bá kí ó má padà lẹ́yìn wa ọlọ́ọ̀dún náà ní ọ̀dọ̀ rẹ̀. Bẹ́ẹ̀ bá ti ń wọlé ẹ sáà máa share rẹ̀, mo bá mi ṣá mo láìkì tà náà bẹ́ẹ̀ ti jẹ́ kó lọ tó lọ orin jìnnà, ọlọ́run jẹ́ kí tò nínú orin jìnnà. As you are pressing love and like ẹ máa share rẹ̀, ọlọ́run ní gbàgbé ẹnì kọ̀ọ̀kan wa. Ní orí ètò lónìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn tí wọ́n so nígbọ̀wọ́ ètò ẹkú òǹgbẹ yìí, ọlọ́ọ̀bá kí wọ́n bá mi dúpẹ́ fún wọn. Ìyá látòrí Dr. Tajudeen Adéyẹmọ títò márùn tí wọ́n ní ládá táwọn bá rí ń bẹ̀, ọlọ́ọ̀bá kó mú bá alájà àti alájà Adéyẹmọ ilé àbó ní ìlú Ọ̀fà, Prince Abdulateef Ọlásùnkànmí Fágbèmí SAN. àwọn náà fi àsìkò yìí kí gbogbo mùsùlùmí àgbáyé kò rẹ ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ náà ní yóò lẹ́yìn oṣù. Blue Mist Stable Water agbọ̀ọ̀ba Ìlọrin wọ́n ní kí ládà ìkọ́ lọ bá gbogbo oníbàárà wọn àti gbogbo mùsùlùmí àgbáyé. Honourable Chief Mrs. Afọláṣadé Ọpẹ́yẹmí Olúwakẹ́mi SA Social Development Goals Èkìtì wọ́n kí ládà ìkọ́ lọ bá gómìnà ìpínlẹ̀ Kwara Malam Abdulrazak Abdulrahman, gbogbo ọmọ ìgbìmọ̀ aláṣẹ ìjọba ìpínlẹ̀ Kwara, alága ẹgbẹ́ òṣèlú ìpínlẹ̀ Kwara, Prince alága ẹgbẹ́ APC nípínlẹ̀ Kwara Prince Sunday Fagbemi olùlọ́sì ti ìlú Òsì, gbogbo lọ́balọ́ba ìjọba ìpínlẹ̀ Èkìtì, gbogbo mùsùlùmí ìjọba ìpínlẹ̀ Èkìtì lápapọ̀, pàápàá jùlọ mùsùlùmí ìlú Ẹ̀gbá àti àwọn òbí ọkọ àwọn méjèèjì pẹ̀lú gbogbo àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC níjọba ìpínlẹ̀ Èkìtì àti gbogbo ọmọ ẹgbẹ́ APC lápapọ̀ níjọba ìpínlẹ̀ Èkìtì. Àwọn tí wọ́n sọ nígbà owó ìjọpọ̀ lẹ́nu bí mo ṣe máa ń ṣe ní gbogbo ìgbà kan náà ni pé ọpẹ́ pàtàkì fún àwọn tí wọ́n kún wa lórí ètò yìí, bẹ̀rẹ̀ látòrí Khalifa wa Shehu Oníkan, ọlọ́run bá kí ó máa bá mi pẹ̀lú wọn, ọlọ́run máa já wọn bọ́ láéláé ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run. Bẹ́ẹ̀ ni mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ àwọn Abdulrasheed méjì kan wà lọ́jọ́ pé jàmáà mọ́sálásí rédíò Kwara ni ẹnìkan wà lọ́jọ́ pé ibi tọ́lọ́ fi jẹ́ ẹ̀mú wọn sí Àbújá ni, àmọ́ kò sí tán bá ti wà nílọrin wọn wá rédíò Kwara wá kí Rashidi làwọn méjèèjì ń jẹ́ Abdulrasheed Sani àti Abdulrasheed Usman, ọlọ́run ní padà lẹ́yìn. Abdulgani látẹ̀kọ́, ọlọ́run bá mi dúpẹ́ fún yín o. Alidaya Foundation, ọlọ́run ní ba foundation yín jẹ́ o, ọlọ́run sì ní dalé yín o. Ẹ̀yin ọkùnrin tẹ́ wà ń bẹ̀, àrùn ẹ̀yìn àtàwọn ẹlẹ́hà yín ò ní dàrú. Ẹ̀yin obìnrin tẹ́ wà ń bẹ̀ náà, àrùn ẹ̀yìn àti baálé yín ọlọ́run níjọ́ dàrú o. Bẹ́ẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ ìdílé aláyọ̀, ẹbí aláyọ̀, ọ̀gbun òṣèré pàdé ànábì, èyí tí táwọn kó àwọn food stock fún mi pé ká máa fáwọn èèyàn. Ẹ bá rí bó ti dá nínú ilé mi. Òní ẹni mo pè lánàá ń bọ̀ wá lónìí, it's coming today láti wá gba aláìsí àtẹ̀wẹ̀, á tún rí díẹ̀
táàtò nílò lónìí náà pẹ̀lú ògbó lọ́dún wọ́n ti sọ fún mi wípé bọ́ bá ti tán àwọn tó gbé mi wà ibi tẹ̀ tí mówó ọlọ́run ní jẹ́ kí kó tán lẹ̀ ìmáàmù wa Taofeek Alábẹ́rẹ́ ọlọ́run yóò gbàdúrà tí ní àmọ́dàdúrà tẹ̀ ṣe fún ọlọ́run níjà yíwọ́. náà ọ̀rọ̀ mi fẹ́ lágbára díẹ̀ lónìí nítorí wípé kíní kan bẹ tá à ń wí bọ̀tà ń sì gbọ́ kọ́lá àwọn olórin máa fi kọrin Ọlábọ̀dé Akeem láti Kírun you are welcome, Barrister fi kọrin, ẹlòmínà fi kọrin, àlùlà mọ́ wàrà sátúlẹ̀ àǹbíyá àwọn àfáà ni wọ́n jogún àwọn ànábì ó tọ́ lọ́rọ̀ wọn ọ̀làmọ́ wàrà sátúlẹ̀ àǹbíyá àwọn àfáà ló jogún àwọn ànábì Ọlọ́run. Ẹnikẹ́ni tí bá wá ń wí ẹbìrì lọ́wọ́ ń tọ̀ wípé kí lógún táwọn ànábì Ọlọ́run fi kalẹ̀, ilé ni wọ́n gbé kalẹ̀ ní àbíkẹ́yìn àwọn ànábì Ọlọ́run wọn àkọ́lé wọn ìgbélé kalẹ̀ ibi tẹ́ pè nílé ànábì náà wọ́n sì kú rẹ̀ sí wọn àgbélé kalẹ̀ ẹ̀sìn jábì lọ́wọ́ ara pé ànábì Ìsá ọmọ Mariam Jesus Christ ilé rẹ̀ dà. àwọn èkọ́lé ẹ̀sìn ni wọ́n ń kọ́, ẹ̀sìn yẹn ní ẹjogún àti káwọn èèyàn níṣòro kán dẹ̀ sọ sí mi létí pé ẹ dákun tó lọ lọ́ọ̀ nǹkan báyìí ní problem tí mo ní. Àwùjọ Abibullah Imam, you are welcome my brother. Ìṣòro tí mo ní lélẹ́yìí ẹlòmíì kánsẹ́lì ló nídìí kì í ṣe kẹ́ni kọ́ máa lè rágùntàn wá sọ ibà gùntàn tí máa ṣe bọ̀ọ̀hún bọ́kọ̀ ló ti máa ṣe nù bágùntàn tí máa ṣe gọ̀ǹsọ̀ bá ti bọ̀ sọkọ̀ rẹ̀ dànù nítorí bá fẹ́ kó ní ọmọ rẹ̀ gbogbo ẹ̀yìn tẹ̀ máa ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ fún wa lára kan àgùntàn ilé máa lágùntàn gọ̀ lóòótọ́ kọ́lá àgùntàn níwò àgùntàn yìí sì kànyàn àmọ́ ta làgùntàn kàn láyé ta làgùntàn kàn tí ń tọ̀ wọ́n mọ̀ pé nǹkan sì ta làgùntàn kàn tí ò ní mọ̀ pé nǹkan sì kò sí kò sẹ́ni tágùntàn kàn tí ò ní mọ̀ pé nǹkan sì tọ́bẹ̀ bá lẹ̀ sọ́dàgùntàn níjọ́ tó bá já ní tẹ́ ẹ̀rọ pé ẹ so mọ́ yóò hu tegbòtegbò ni ìdààmú wà báyìí wá ìtẹ́ ìsáré káàkiri ọ̀dà èyí tí wọ́n ń sáré sọ́dọ̀ ẹ̀yin mo fẹ́ bá sọ̀rọ̀ lónìí tẹ́lẹ̀ ẹ̀jogún àwọn ànábì Ọlọ́run ẹ̀sọ̀ ànábì tó bá sì kà fún mi ẹ̀jogún pé tọ́ra àwọn ànábì Ọlọ́run báwọn yẹn bá níṣòro wọn máa ń lè bá wọn pé nǹkan báyìí ní í ṣe ní nǹkan báyìí ní í ṣe ní òmíwà tó jẹ́ pé àṣìṣe ni lápèjúwe about 20 years ago àbí 21 years ago ní 2002 mo sì wà ní Kírun gbà mo wà ní Kírun tí mo as a teacher tí mo teach ní Federal Government College ní Kírun obìnrin kan ọlọ́mọge ni ọlọ́nkẹ́ àwọn tó bí níbi tó jẹ́ pé onímọ́tò tiẹ̀ ti ń gbé kiri àmọ́ ọlọ́run fọkọ sàdánwò fún ó wá bá mi ẹ dákun mo fẹ́ rí yín ní aláàjì sí òsì ń darí skul bọ́njọ́ náà ni tàbí mo ti ń tíìtì bọ́njọ́ náà bá lò rẹ́ yìí wọ́n bá sì pè é ẹ dákun tó lọ lọ ìṣòro kan lò wọ́n ní kí ni ìṣòro rẹ̀ ń gbóhùn sí wà yìí ó ti parí skul àwọn ọ̀rọ̀ kọ kì í ṣe kí bóyá àwọn làwọn fẹ́ra àwọn ń dàrú ẹnikẹ́ni ò tiẹ̀ báwọn sọ̀rọ̀ ni bó bá jẹ́ èyí tí ẹni ṣe kínní nísìnyí ẹmọtẹ́ni ó lè mú wa fà àbí kẹ́ ẹlẹ́fẹ̀ẹ́ àbí kẹ́ amúnimúyè tẹ́ ti pèsè kalẹ̀ sínú ilé lọ́dọ̀ yín kẹ́ ní ọwọ́ akọ́kọ́ dà yí oúnjẹ náà gbalẹ̀ ikọ̀ mu ọ̀rọ̀ kọ̀ àlá ìtàn náà kọ́kọ́ mu ò ní lè dá sí kínní kankan mọ́ láyé àbí kọ́ dọ́dọ̀ àfààmù. Ó sọ bẹ́ẹ̀ fún mi mo rí kó lówó ń gun mọ́tò èmi náà ní mọ́tò ń jọ náà o àmọ́ kì í ṣe irú ju tiẹ̀ ni ní tí mo bí ń jọ náà ni pé ṣé wọ́n lo ní mọ́tò yìí ó lò náà lòún ní pé dájú lọ́ra fún mo ní má bínú mọ́tò yìí gẹ́gẹ́ pẹ̀lú tó ìjọ ọ̀rọ̀ pọ̀ ó ní ẹ̀ mo ní bẹ́ẹ̀ ni ọkọ̀ tí ọ̀bọ̀ sọ̀rọ̀ wá ìpẹ́sẹ̀ ní fẹ́ni ṣé yóò dá mọ́tò rẹ dúró tó bá dọ́kọ̀ dúró kàtẹ́ àgbà kó o dúró tó o bá dúró tó o bá ní òun fẹ́ olùkọ́ ọ̀dà ló ọ̀níwò pé ẹni tí ń rinṣẹ̀ ń rẹsẹ̀ rìn fi pamọ́tò yìí tì lọ́jọ́ bíi mélòó
pamọ́ tó ti ó bìlífù mi jọ náà tó lóró wípé kò mọ̀ wípé mi kàn èmi sọ̀rọ̀ mọ́ kánsẹ́ẹ̀lì òun ni ó fi ké bọ́yá àwọn afá àwọn ní bọ́yá ó ti ní kíní kan tí tó fi mọ̀ ní fara lè pọ́n láti òrìṣà ọlọ́run fẹ́ràn yín ó sì gbọ́n tí mo wí wàhálà ọ̀pá mọ́tò yẹn ti kò fi ẹsẹ̀ rìn fún 1 week ilé ọkọ tó rí ilé ẹ̀ lọ́wọ́ àdòní tí mò ń sọ̀rọ̀ yìí èlò ni mo gbà lọ́wọ́ rẹ̀ lẹ́yìn wípé ọ̀padà bá mi ń dúpẹ́ fún mi nǹkan ń pè ní ìtọ́sọ́nà ìṣáàdì ló ní ìtọ́sọ́nà àti kánsẹ́lì gbogbo ẹ̀ náà kọ́ ni lè mówó wá tọ̀pọ̀lọpọ̀ ní máa ń wí gbogbo ẹ̀kọ́ kò sọ́nà téèyàn gbà ṣe lọ́hùn láyé bó bá túbà ọlọ́run lè forí jìn àmọ́ tí ó bá túbà yóò gbẹ̀san nǹkan tó ṣe pàápàá jùlọ ìgbìyànjú àti dàrin ọkọ àtìyàwó tà ní wọ́n ń dùn gbogbo àwọn obìnrin táwọn sọ pé wọ́n ń ṣèkà yìí wọn ò dá sí ẹ̀yin náà ọ̀dọ̀ yín náà wọ́n ń wá ẹ̀yin náà sì níyàwó lé obìnrin sì jòkó lọ́dọ̀ rẹ̀ ń rojọ́ ọkọ rẹ̀ fún ọkọ mi ṣe báyìí ni ó wá fẹ́yàwó ọ̀pá mítì gbogbo fẹ́yàwó ọ̀pá mítì 70% of it náà bá ń wí irọ́ ni 70% of ọ̀fẹ́yàwó ọ̀pá mítì irọ́ ni ní tí mo fi pè é nírọ́ ni wípé ní tí wọ́n fi máa sọ pọ́kọ́ pa àwọn tì ọkọ tí wọ́n tó lè pé wọ́n rẹ̀ méjì lẹ́jọ́ ń bẹ tẹ́lẹ̀ tó wá fẹ́ mi tẹ̀dí méjì definitely àwọn changes kan ṣẹlẹ̀ changes yẹn lẹ́yìn ọ̀fẹ́ lẹ́fù alọ́pàá yín tì kó ẹ̀ lè expect pé iye wákàtí tí lò lọ́dọ̀ iná nìkan máa lò ẹ ti di méjì tẹ́jọ́ ń ṣe àsìkò yẹn so ìyẹn ó yẹ kẹ́ understand it naturally ni ọ̀tẹ̀ níbi kẹ́nikẹ́ni lẹ́dẹ̀ máa sọ fún yín changes lẹ́yìn ìfẹ́ ní máa fa ọkọ èyí sọ pé èyí ti ń payàwó tí ọmọ bẹ́ẹ̀ o àmọ́ most of àwọn tí ń pé ọkọ̀ pa mí tí ń ṣẹlẹ̀ mú wí fún wa irú ẹjọ́ lọ yẹ kí wọ̀tán wá bá ẹ kó béèrè kó ní sọ wípé n tá a ṣe fún bẹ́ẹ̀ ilé làkú tí jókòó dèjì yóò wá bá ọ kò síbi òtí ní wá bá ọ yóò wá bá ọ gbogbo tó bá wà tọ̀hún yọ̀pá tọ̀hún tì àwọn tí wọ́n fẹ́ yàwó tíyàwó tí wọ́n fẹ́ ọdún 2, 3, 4, 5, 6 tí ò lóyún ẹ̀yin náà lẹ́ńbẹ̀ lábẹ́ mọ̀nàfíkì tẹ̀ ń ṣe ọ̀dọ̀ yín náà wọ́n ń wá ẹ̀yin náà lẹ́yìn tí èmi ọmọ bíi tẹ́ ẹ ti kọ́ èsì ọmọ bíi tẹ́ ẹ ti rí bọ́ bá fẹ́ sóògùn jáyé ọmọ wípé òun sóògùn àmọ́ kò di àdàlú tẹ́ wàá ń jẹ́ kó mọ̀ fi rẹ́dẹ̀rẹ̀ ló ní kéwú lára tẹ́ wàá jẹ́ wọ́n mọ̀ fojú burúkú wo ní kéwú bọ́ bá sóògùn jòkó tó gùn wọ́n sọ kíní kan fún mi ní ìjẹta program tó ní àtàfàṣàlà àti ṣe lórí mẹ́dúwà tó rọ̀mọ̀dá olóògbé tẹ́nu fi sọ̀rọ̀ fún mi wípé ìmáàmù ẹ ní obìnrin kan yọ páàdì ọwọ́ rẹ̀ sómi ní dáná fọ́kọ̀ ẹ dákun ẹ má bínú tí mo fẹ́ sọ yìí tí mo gbọ́ ni mo ṣe kákẹ́kọ̀ọ́ mbẹ́ kẹ́ni tí máa ṣe náà mọ̀ ṣe rí ẹ̀mí tẹ́ ẹ lẹ́yìn sóògùn fún wọn kẹ́ mọ̀ ṣe rí ẹ̀ kí ojú ara obìnrin kóbìnrin dẹ̀ mú èkìdí ẹran bá sí ẹran èkìrí ẹran kan kó fi pamọ́ síbẹ̀ látàlẹ́ dilẹ̀ mọ́ bí wọ́n ti ní ó ṣe nù kó lè bá a fi dáná fọ́kọ̀ wọ́n bá a fi lé kọjá àbí tó wà létí ó lé wọn fẹ́ yà wọ́ ìwọ náà lẹ́gbọ̀n ọkùnrin fa bọ́ọ̀ lẹ́gbọ̀n ọkùnrin ọlábùrọ̀ ọkùnrin àbí ìwọ náà bímọ ọkùnrin gbogbo tí yẹn bá ṣe pátápátá gbogbo tí yẹn bá gbé náà lè yàn ọ̀kà gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣèkà yìí ẹlòmíà ní ó dìgbà tó ń bá ṣàṣepọ̀ pẹ̀lú rẹ náà kó tó bọ̀ ṣe nǹkan tí ọ̀fẹ́ kó wọn ṣe àìmọ̀délé wí nù kò ní lè délé wí kì í ṣe wí so many things ń bẹ láàrin ẹlòmíì sọlọ́run tó yẹ pé ẹ̀mẹ̀wá náà wọ́n olọ́mọ tó ń ṣe ọmọ bọ́lọ̀ ń bá fẹ́ fi tẹ́lòmíì ṣe bá fẹ́ fi bí ọlọ́mọ fẹ́ lẹ̀ torí ẹ̀ palẹ̀ àyíká wà yìí rẹ̀ tẹ́lòmíì ti bàyẹ̀ jẹ́dẹ́ náà ní tẹ́lòmíì ọ̀gbádùn kì í ṣe kọ́kọ́ tọ́jú ẹlòmíì aburú tó ṣe ń jẹun oúnjẹ òṣìṣẹ́ láàrẹ̀ aburú tó ṣe oúnjẹ òṣìṣẹ́ láàrẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo téèyàn tẹ́ẹ̀mọ ní ọmọ ṣe láyé yóò padà ṣe náà ni yóò padà ṣe ni bí èyí bá ti lè ṣàbùrú àbọ̀ òṣìṣẹ́kùṣe pẹ̀lú obìnrin olóbìnrin azina adéyìn gbèsè ní o gbèsè èmi ọmọ tẹ̀yìn obìnrin wá káàkiri bẹ́ẹ̀ ká bá gbé bẹ́ẹ̀tì kalẹ̀ tó lóun dáhùn yẹn lóhùn ẹ kọjá ń bẹ̀rẹ̀ mọ́lẹ́ wá àwọn oníjókòó mẹ́ àwọn obìnrin náà ni ọ̀bá bí ó ti dáa fún lọ
kò bá bí ó ti dá fáwọn ọmọ rẹ̀ lọ kò bá bí ó ti dá fáwọn ọmọ rẹ̀ lọ bí kò sí pé ọkọ yìí náà ni kó sáàmà fẹ́ ìyàwó yìí náà àwọn obìnrin wọn sì pọ̀ yìí àwọn obìnrin ìwọ náà bí obìnrin ló bí àfàṣà láti wà lá ẹ bá ti lọ́tọ̀ọ̀rọ̀ ẹ̀rí ẹ bá ti lọ́tọ̀ọ̀rọ̀ ẹ̀rí máa pa mí wọ́n ní kíní sawdust bẹ́ẹ̀ ni ń bẹ lórí ọpọlọ ẹlòmíì ní ìyàwó rẹ̀ ti bá kó ikú ọpọlọ kó bẹ́ẹ̀ ó ti kó nǹkan míì sí àwọn iye lónìí ni ọkùnrin aláburú náà pọ̀ mo ti sọ̀rọ̀ ní òní àmọ́ kọ́ má bàa fojú kéré ẹ̀ṣẹ̀ rẹ̀ tó o ṣe mo fẹ́ kọ́ tẹ́tí kọ́ gbọ́ ilé rọwà Sheikh Saleh Abu Abdullah bin Muhammad bin Jabir afa tí mo dárúkọ yìí ló gbà wá an Jabir bin Abdullah wọ́n lọ́wọ́ àtọ̀dọ̀ Jabir bin Abdullah al-Ansari tó jẹ́ ará Madina kọ́ọ̀lá ẹni yìí sọ wípé aslama fata min al-Ansar ọ̀dọ́mọkùnrin kan gba ìsìláàmù nínú àwọn ará Madina yùkọ́ọ̀lù láwù Tha'laba bun Abdulrahman ó kọ́ tí wọ́n ń pe ọ̀dọ́mọkùnrin ní Tha'laba bun Abdulrahman gbogbo ẹ̀yin tí ẹ̀yin aláburú ẹ̀yin mo fẹ́ sẹ́ni mẹ́sẹ̀jì eléyìí sí o ẹ̀yin aláburú ẹ̀yin tẹ́ ẹ ní yàrá tẹ́ ẹ ti ń dálejò náà dé pé kò sí tẹ́ ẹ ṣe ń bẹ́ àwọn mọ́lẹ̀lẹ̀ ń ṣe fóbìnrin olóbìnrin ẹ̀yin tí sì ń wá wá kú wá yóò rí rí kú rí ẹ̀yin tí ń wá wá kú wá yóò rí rí kú rí ẹlòmíì òun tiẹ̀ níbòde ní ọlẹ́ni tí ń bá kiri ọlẹ́ni tí ń bá kiri káàkiri báwọn èèyàn bá máa ń sọ̀rọ̀ wípé àwọn obìnrin yájú lékì ọkọ ọmọ fọwọ́ sọ̀rọ̀ àpé bẹ́ẹ̀ ni wọ́n máa ń sọ pé àwọn ẹ jẹ́rìí ìyàwó tèmi yóò jẹ́rìí rẹ̀ torí ìyàwó rẹ̀ kiri lọ́bì kan àmọ́ láwọn tí ń gbéṣẹ́ fún tí wọ́n bá kiri kì àwọn tí ń bá kiri kì wọ́n wà lé wọ́n wà gbé tí wọ́n bá ní ó lò wọ́n wà gbé fún bí wọ́n bá sì gbé fún yóò ṣe bí wọ́n ti ní ó ṣe é. Tha'laba bin Abdulrahman ọgbà ìsìláàmù ìsìn ìṣèkìdí mọ́fà anábì wa Muhammad fab'athahu fi hajjatin lahu anábì wa ara níṣẹ́ famara bi babi rajulin min al-ansar anábì náà ọmọ èyí níṣẹ́ famara bi babi rajulin min al-ansar níbi tá anábì náà ń gbọ̀nà bẹ́ẹ̀ lọ ló bá kọjá ní ẹgbẹ́ ilé ọkùnrin kan náà lára àwọn ará Madina fara'a imra'atan min al-ansar tagtasil ló bá rí kan lára àwọn obìnrin ní Madina tagtasil tẹ́lẹ̀ yìí ń wẹ̀ lọ́wọ́ wa khafa ń wẹ̀ lọ́wọ́ bí títí ń wẹ̀ Tha'laba bin Abdulrahman bá yọjú léwẹ̀ ó yọjú wo ẹni tí ń wẹ̀ níléwẹ̀ ó yọjú wò tẹ́ni tí ń wẹ̀ ọmọ pẹ́ nìkan yọjú wò sẹ́wọ̀n pé ìyọjú wò yẹn léwẹ̀ nísìn kọ̀kọ́ sí ìgbìmọ̀ nísìn àfẹnitọ́ bá ṣe pé nísìn nílò gbèsè ayé ìjọ̀hún àná wọ́n bá kọ́lé wọ́n wá wá àwọn páànù wọn èsì léwẹ̀ sẹ́ńkùlé ó sì léwẹ̀ sẹ́ńkùlé kọ́dà kò ní nílẹ̀kùn aṣọ tí obìnrin bá ró lọ léwẹ̀ òun iná ni ó tu tí ó fi dí ẹnu ọ̀nà àbáwọlé ìwẹ̀ wọn bójú ọba sì ń rọ̀ kò sí kọ́fà lókè rẹ̀ gbogbo àìlà bá rú léwẹ̀ báwọn ó tún kù láwọn bọ̀ méjì sí ó kù láwọn bọ̀ méjì ká lè jẹ́ ìjọba ni gbogbo tí léwẹ̀ báwọn wà yíyan àwọn kan bóde pé ẹ má lè wò bóòlù ọlọ́ọ̀ ti kẹrin tẹ rówó kọ́lé tẹ̀wá ní léwẹ̀ yọ síbẹ̀ àìmọ́ yọ léwẹ̀ ní fa nǹkan kí nǹkan sẹ́wọ̀n pé ìtàn tí ń sọ yìí ẹ wò gbà wọn ó níbi tójú làmọ́ nígbà náà ńlójú rọrùn fún Tha'laba láti yọjú obìnrin tí ń wẹ̀ léwẹ̀ kì í ṣe irú fúláàtì tẹ̀yìn ń gbé nísìn torí tí ń bá wa ṣàlàyé báwọn àwọn ọmọ tá a bí nísìn wọn mọ̀ sọ pé àbó wọn ti lè yọjú wo léwẹ̀ ní tó jẹ́ wọn yọjú wo léwẹ̀ mo ti sọ fún wa bó ti wá yọjú wo obìnrin léwẹ̀ wa khafa ẹ̀rú wa bà an yanzila al-wahyu ala rasulillah pé n tóun ṣe yìí nígbà tí wọ́n bá fi délé wà yóò ti wá bá nígbà nígbà yóò ti mọ tóun dánwò bọ́ bá nígbà wá tóun dánwò kí lòun ó wí fa kharaja hariban ala wajhihi ló bá fi rege ọ̀sá
فأتى جبلا بين مكة والمدينة فدخلها láàrin Mẹ́kà sí Mẹdínà ọ̀nà tó lídì sí Mẹ́kà láti Mẹdínà níbẹ̀ ló gbé nílé tí ń sáré lọ lọ́ba rókè kan níbẹ̀ lọ́ba kó ní òkè kó wọ́n kọ́lọ́ òkú fẹ̀ kan pa àwọn síyà yìí. ó yọjú wo obìnrin lásán ni o kì í ṣe ìwọ tó ń ṣe àrùn mọ́lẹ̀ o kì í ṣe ìwọ tó ń gbóbi olóbìnrin kiri. kò yí ẹlòmíì wàláì kò yí ẹlòmíì bá ìbàjẹ́ rẹ̀ débi wípé adélébọ̀ ní mọ yàn lálẹ́ kiri a ní torí pàbílẹ yìí wọn ò ní lóyún wòra rẹ ìwọ náà wòra rẹ ó rí i pé kò dáa fún ọ tọ́wá ọ dáa fún mi bọ́ọ̀ bá mọ ṣe tó ṣe yóò dáa fún ọ jù bá lọ ó rí i pé kò dáa fún ọ àwọn ìyàwó rẹ náà sì ní wọn ò wulẹ̀ sọ fún ọ ní wàhálà àwọn èèyàn mọ̀ ṣẹ́jú sáwọn náà wọ́n mọ̀ ṣẹ́jú sí wọn wọn ò wulẹ̀ délé kí wọ́n wí fún ọ ní kó o ti ń lé tàwọn kẹ́kì bẹ́ẹ̀ wọ́n ń lé tiẹ̀ náà káàkiri torí pé zìnà dẹ́yìn ní gbèsè ní àfàyà òun láìsàn ọkùnrin sápamọ́ síbi òkè yìí fáfakádàhùn nàbí yìí ànábì ọba rí mọ́ àrìbáyé yà ọmọ ní for 40 days ànábì ò rí ẹni mọ ránṣẹ́ bó lọ́lọ́ kọ̀ wá jíṣẹ́ ẹnìkan kan ò rí fanazala jibril bá sọ̀kalẹ̀ wá bá ànábì fakọ́ọ̀là ó ní yá Muhammad ìrẹ́ ànábì Muhammad o inna rabbaka ọlọ́wọ́ bá rẹ tó dá ọ yaqra alayka salam ó ní máa kí ọ ọlọ́run ní kí n máa kí ọ wa yaqulu laka ọlọ́run sì ń sọ fún ọ báyìí pé inna rajulan min ummatika ọmọkùnrin kan nù jọ rẹ bẹ́ẹ̀ni azil jibal ibẹ̀ láàrin àwọn òkè wọn yìí o yata'awwazu bíi èmi ọlọ́run ní lọ́wọ́ aṣáájú ń wá sọ lọ́dọ̀ èmi ọlọ́run Jibril wá sọ fún ànábì bẹ́ẹ̀ wípé kan ní àwọn àlùmọ̀ rẹ ń bẹ níbi ọ̀kan lára àwọn òkè yìí ń sì ń wá sọ pé kèmi ọlọ́run ó gbà wọn fàkọ́lá ànábì wá sọ báyìí wípé ya Umar ànábì pé Umar bin Khattab ìjọ náà ya Salman àti Umar àti Salman ẹ̀yin méjèèjì ọ̀ya ẹbọta ẹbá wọn sá tọ́lá rẹ̀ mímọ̀ pé sálábà ẹbá wọn sálábà lọ sálábà bú ní Abdulrahman ẹbá wọn lọ fàkàràjà àmìlẹ́jì bá jáde min ankabil Madina wọ́n jáde kúrò ní Madina falaki yàrá ìyàn wọ́n wá pàdé ẹnìkan tí ń adaranjẹ yìí Zukafa lórúkọ tí ẹ̀ ń jẹ́ wọ́n pàdé ẹ̀ lọ́nà fasalu wọ́n wá béèrè lọ́wọ́ adaranjẹ yìí wípé aw fasalahu àmìlẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ wípé alaka ilmi bishabin bin azil jibal ǹjẹ́ sọ bá wa kẹ́fìn wípé ọ̀dọ́mọkùnrin kan bẹ níbi òkè wọ̀nyí yùkọ́lù láwù sáàlábà tó kọ rẹ̀ jẹ́ sáàlábà ń sọ ìtàn yìí fún gbogbo ìwọ tí òun ṣàbùrú kó lè wo kí ló ṣẹlẹ̀ sẹ́ni tó kàn yọjú obìnrin lásán ìhòòhò obìnrin tó lẹ́tọ̀ọ́ sí àtobìnrin tó ná ó yẹ káàrà ọ̀sán ni ọlọ́run ọ̀jọ̀ àwọn èèyàn ni àtobìnrin tó ná bẹ́wù tó ọbẹ̀ wúlẹ̀ nínú ilé fọkùnrin ọlọ́kùnrin ẹni tó sanwó orí rẹ̀ tó gbà ìbá ṣe kọ́bọ̀ lọ́sàn ọtẹ ọlọ́run ló fi gbà tí ọba tẹ ọlọ́run ó ní òtó ọtẹ ọlọ́run ló fi gbà ọsanwó orí rẹ̀ ọwọ́ àpò lọ́dọ̀ olè bọ́ra alẹ̀ fẹ́lòmíì kíní kan ṣe jìgìjìgì lára rẹ̀ gbogbo obìnrin tó bá rí bẹ́ẹ̀ tó ṣe pé ẹni tí gòsì ni ọmọ tí ò lálùbáríkà yọ wọ́n kó tó jáde lára rẹ̀ bẹ́ẹ̀ ni ẹ wo Mariam tó bí ànábì Isa Mariam tó bí Jésù ìjọ tí Mariam ń bẹ láyé èyí ṣe tàbíra wa léèrè wípé ṣé Mariam nìkan lọ́lọ́mọge ń jọ náà ni kí ló èyí tó fi jẹ́ pé òun lọ́lọ́run lò èyí ṣe níjọ wọ́n sì rí tó lóyún kí ni wọ́n ń bí ọlọ́run ò ní lo ẹni tí ń ṣàgbèrè kiri ọ̀sẹ̀ tí ó bìlífù pé ọmọ gidi ló fẹ́ bí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ ni pé ta ló lóyún ní àwọn gàdàgàdà tó ń kó kiri àwọn Mariam wọ́n bí léèrè wípé bóló ti rí èyí tó nípa àwọn tó béèrè sálà ìdá ìwọ náà sì sálà burú òun gan fúnra ẹ sọ wípé ànéyẹkúnnù lè wàlàdùn Mariam ní ànéyẹkúnnù lè wàlàdùn bó mo sì fẹ́ bímọ wàlàm yẹmùsásì ní ìbáṣàrò ọkùnrin kankan ọ̀fọwọ́ kàn mí láyé yàsàlá
ó wá ní wàlám akùnbàgì ìyá mi sì ṣaṣẹ́wó. kọ́lá kazaliki kọ́lá rọ̀bùkì màláìka ní bọ́ ti wí ntọ́lọ̀ ní kèmí wí fún ọ ni mo wá wí fún ọ ọlọ́run ní sọ fún ọ pé hùwà aláyà hayyinu gbogbo tí wọ́n rò pé kò possible ọlọ́run ní ìdí iṣẹ́ fẹ́mi ọlọ́run lórí sì di fẹ́mi ọlọ́run tí mo fẹ́ fààyàn bẹ̀ ni pé Mariam nìkan kọ́ lọ lọ́mọge ńjọ́ náà àwọn ọlọ́mọge yòókù tí mẹ́ńjọ́ náà wọn ò ṣe é lò. Mariam yìí ni jáde òun lẹ́ni kó lè sọ pé òun ní ẹni ti pẹ̀lú rẹ̀ ẹ wá wo kò sínú ta àgbọ̀ náà tàn pé Mariam bí mi ò lẹ́yìn ànábì Ìsá lẹ́yìn Ìsá níbo lànábì Ìsá ò lálùbáríkà tó lóyún ọlọ́run lè fún ọ náà lọ́mọ tó lálùbáríkà bẹ́ẹ̀ àmọ́ ó sọ ò ní sọ́ra rẹ di àwọn tí wọ́n máa fi ìbókè ìbò wípé I'm going to use what I have to get what I want ò ní máa fọwọ́ ègbó báwò nítorí wípé ẹni ìwọ rẹ̀ jọ ṣàṣepọ̀ ó pọ́sibù kẹ́ máa ṣe lọ ó pọ́sibù kẹ́ máa ṣe ẹlòmíọ̀ máa mi rí sínú ara ẹ̀ bí ètò ìsọ yìí nísì. More so if you are married to somebody who is still struggling tí o ti make it tó sì ń lọ títì tó pàdé ẹni ìwọ rẹ̀ tíjọ ọjọ́ tẹ̀ ń ṣe ṣekúṣe kiri tẹ́tíjọ pàdé wọ́n á dúró títì ọ̀ ń sọ bọ́kadà lọ́ ń sọ ni tó òun ti pa ọ́ tó ń lágún tó ń fọwọ́ nu ogún lòun bá ṣe pàpàn lọ́ba páàkì sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ tẹ kí ni lọ wind down kí ni ó wàá sí ọlọ́run lẹ́nu ọmọ wọlé tó bá ní ọwọ́ mọ́tò pọ̀ wọlé lásán láì tí ìsẹ́ni ti pẹ̀lú rẹ̀ ó ti dalẹ̀ ọkọ̀ ló ti jàǹbá rẹ̀ tọ́lá ẹni tó wọlé tọ̀ ẹni tí wọ́n rẹ̀ tí nǹkan ti jọ pa ayé pọ̀ nínú díẹ̀ gradually ẹ̀ tó rí ìníhùn rẹ̀ padà ọlọ́kọ nílé ó sì máa lè ẹnìkan nítorí ọjọ́ rí pé kọ́ọ̀tì jọ́ọ̀bù ó lè máa lè kọ́ọ̀tì jọ́ọ̀bù níbìkan. so ànábì dẹ wọ́n pé ó dé àwọn èèyàn pé ẹ lè bá wá sálábà o wọ́n wá ẹni tí ń darẹ̀ jẹ̀ wọ́n bí léèrè kọ́ọ̀lá ẹni wá fèsì pé la'allaka turidu alharibu min jahannam la'allaka turidu alharibu min jahannam kọ́mọ̀ jẹ́ wípé ẹni tẹ́ gbà lérò ní alharibu min jahannam ẹni tí ń sá fún jahannam ọ̀lẹ́láhù Umar wá fún lẹ́sì wípé wa ma allamaka annahu haribu min jahannam kí ló fi hàn wípé ẹni tí ń sá fún jahannam ni kọ́ọ̀lá ó ní tó ń fi mọ̀ ní pé lè ànáhù ìzàká ẹ̀nàjọ́ òfin lẹ́yìn tó bá ti di lóru gànjọ́ kharaja alayna yóò jáde kúrò nínú òkè tó wà yìí wá di ayédáhu ala omirasi yóò wá káwọ́ lé nígbà tí a bá sọ pé nígbà táwọn náà máa sọ pé àwọn sàgbákò ti máa káwọ́ lé rí yóò ti káwọ́ lé rí nù kí lọkùnrin yìí ṣe níjọ́ náà ọyọ̀jú ẹni tí ń wẹ̀ níléèwẹ̀ lásán iná ló ṣe o kì í ṣe wọ tí wọ́n béèrè lọ́wọ́ rẹ ni pé tó lè ka ya délébọ̀ tó ti bá sì ṣekúṣe tó lè kà á ẹlòmíì bá débi wípé ó dilẹ̀ débi wípé ó ní tìró tí ń lé sójú kí ó ní gbẹ́rẹ́ tó ti sín tí ó fi máa lé obìnrin olóbìnrin káàkiri gbogbo eré yìí tó ń sáyì ọ̀sá bí ó ti dáa fún ọ ọ̀sá bó ti rọ́wọ́ mú àmọ́ sábò ti bá tẹnìkan jẹ́ bẹ́ẹ̀ ni mo sọ lẹ́ẹ̀kan pé dààmú ẹ̀ dààmú ni ọlọ́run bá sì máa tó ẹjẹ́ àyùbá nígbà Muhammad à ń padà bọ̀ wá. náà ẹ káàbọ̀ padà sí orí ètò ẹkú òǹgbẹ àwọn wọ̀nyí sọ fún ọkùnrin adáranjẹ yìí sọ fún wọn wípé bó bá ti dòru gànjọ́ kharaja alayna min bayni hazil jibal yóò jáde wá bá wọn láti inú òkè yìí yóò wá káwọ́ lérí wá wáyé náà dì ní tí máa ń wí ni wípé yàlẹ́ ìtaka kọ̀bátàrú yìí ọlọ́run o yàlẹ́ ìtaka kọ̀bátàrú yìí ìbádàkọ́ ti gba ẹ̀mí yìí nítorí ọmọkùnrin máa wí ni pé wọ́n ọlọ́run ìbádàkọ́ gbẹ̀mí yìí ìbádàkọ́ gbẹ̀mí yìí kẹ́mí yìí ó mọ̀ ṣiṣẹ́ mọ́ wàjásádì fil ajisad nínú ara tọ́lọ̀ ní kó máa lo ẹ̀mí kó má jọ òun sínú wọn mọ́ kí n tí ó ṣẹlẹ̀ sí òun yìí kẹ́nikẹ́ni má bàa mọ̀ kí wọ́n lọ́n tó lẹ́mí kó o ti gbà ìbádà kó o ti gbà fàkọ́lá Umar wa ní ìyá òun lórí ẹni tá à ń wá gangan nù fantalik bina
ọ̀yà mú wa lọ́bi tó ti máa ń rí mú wa lọ́bẹ̀. Falama kana fi jawfi al-layl nígbà tó di lóru kharaja alayhim Sa'laba ibn Abdurrahman bá tún jáde lóòótọ́ mẹ̀bẹ́ni tilkal jibal ó jáde láàrin òkè ọkà wọlé rí yà lẹ́ta taqabbata ruhi ọlọ́run ìbá dá kó ti gbẹ̀mí yìí. Fàgádà alẹ́ Umar bá sáré lè bá fahtadanahu Umar bá dì máa ya Umar ó béèrè lọ́wọ́ Umar pé ya Umar alima Rasulullahi bizambi sáà nábì ti mẹ̀sẹ̀ tí mo ṣẹ̀ ní ó yọjú wo obìnrin wọ òwe ìgbà tí wọ́n ti ṣe ọ̀wọ̀ ìgbà tó ti ṣe rú báwọn obìnrin gbọ́dọ̀ bẹ̀rẹ̀ kó n fẹ́ mú kinní kan tó bọ́ọ̀lẹ̀ ọmọ nǹkan ṣe ẹlòmíì ní psychological problem àwọn ọpọlọ ń dẹ ẹlòmíì láàmú àwọn ọpọlọ tọ́lá àwọn ọpọlọ ni orí ìyọ̀ gbọ́dọ̀ pé kọ́ mọ̀ sí bẹ́ẹ̀ orí ìyọ̀ gbọ́dọ̀ pé kọ́ mọ̀ sí irú àwọn ọpọlọ ni. Umaru sáré lè bá ọ wá bèèrè lọ́wọ́ Umaru pé sáà nẹ́bì tí máa ń tí mo ṣe fakọ́ọ̀lá Umaru fún lésì pé la ilma li èmi ọmọ o illa ana zakaraka bil amsi àmọ́ ànábì rántí rẹ lánàá ọ sọ̀rọ̀ rẹ lánàá wa arsalani wa Salman ló fi rèmi àti Salman yìí pé ká wá ọ wá qala ya Umar Sa'laba bá ní rẹ Umar la tudkhilni alayhi illa wa huwa fi salat wo ẹ ti mú mi lóòótọ́ ẹ sì mú mi lè fà nábì àmọ́ la tudkhilni alayhi ẹ má mú mi wọlé bá nábì ẹ má mú mi wọlé lè bá nábì illa wa huwa fi salat àfi tí n bá bẹ nínú òun bá nábì bá ń kírun lọ́wọ́ àánú ni bóyá ó lè ṣàánú mi. tadara Umar wa Salman as-saff falamma sami'a Sa'laba qira'ata an-nabi ńgbà tí wọ́n mú Sa'laba dání wọ́n dé Madina wọ́n wọ̀lú ọjà sí kòrún ni nígbà tí Sa'laba gbọ́ tí ànábì tó gbọ́ kìlá lọ́wọ́ ànábì tí ń ka Kùránì pé yé ẹni tán mú mi lè báyìí kharra maghshiyan alayhi ó ṣubú ilẹ̀ ó sì dákú. nígbà tí ànábì sálámà ọ̀hún tán ya Umar ya Salman ma fa'ala Sa'laba ànábì béèrè wípé Sa'laba tí mo ní ẹ lè mú wá bó o ní wọ́n ní àhúwà zara ya Rasulullah ó náà rè ó lóṣùlẹ̀ ẹlẹ́yìí o faharakahu ànábì wa fi ọwọ́ ta omi wo fàǹtẹ́bẹ̀ lọ́ba tají ànábì wa béèrè lọ́wọ́ rẹ̀ pé Sa'laba mẹ́gà ìyába àmì kí ló dé tọ̀ sá fún mi kí ló lé ọkọ̀ lọ́dọ̀ mi kọ́ọ̀lá zambi ẹsẹ̀ mi ní ìsunkún wí ni mo fẹ́ kó o yí padà ní ìwọ tó ń gbọ́ mi ìwọ tó jẹ́ wípé jàrábà ní bẹ lára rẹ̀ ló fi ló ń dá yẹn lóhùn kí ló ń dá lóyún lókè àárín wa àtọ́lọ́mọ ológun dé kí ló rí bẹ́ẹ̀ lọ́wọ́ ọlọ́tọ́lọ́mọ fún ọ tó ń gbé kẹ́nìkan máa gbé ìṣòro rẹ̀ wá ìṣòro tó pọ̀ lára tiẹ̀ kí ló rí bíyà bùkátà ara rẹ̀ lórí bíyà lẹ́yìn ìṣekúṣe àwọn ìyàwó àwọn míì wà láì wọn bójú rí ni ẹnu adákẹ́ bójú rí ẹnu adákẹ́ àti gbọ́ wọn ò gbọ́dọ̀ sọ tójú wọn rí wọn ò gbọ́dọ̀ sọ èmi tí ń sọ̀rọ̀ ìyá àfáà ló bí mi o àfáà ló bí mi nílé wa kò wọn á ṣe nǹkan kan mí nílé wa rí kò sí ní òtàn bá ṣe nǹkan kan mí rí láyé lẹ́yìn kéwú àwọn tó sì bí mi àwọn èèyàn máa ní ìṣòro tán ní wa bá wọn èmi ní mo kéré yìí náà wọn a máa wá bèbí náà ìtọ́ bá jẹ má gbà ń fún wọn kọ́dà lórí fóònù lọ́wọ́ lé mi pé ṣe báyìí ṣe báyìí àmọ́ àwọn kan wà jàrábà ń dà wọ́n láàmú èmi ò sọ pé kò sí jálàbí o èmi ò sọ o àwọn tí ń sọ náà nípa àwọn ò ní pọ́ìntì nítorí kéènì túmọ̀ jálíbù ẹbẹ̀ yìí tẹ́ ní òsì ní báwọn yẹn ń pè yín pé àwọn ní pírọ́blẹ́mù ẹ sì ń sọ pírọ́blẹ́mù fún wọn ẹ ń sọ ẹ fún wọn solution wípé ṣe báyìí ṣe báyìí ìwọ náà ń jà lábàánú kì í ṣe kò dìgbà téèyàn bá gbowó lọ́wọ́ èèyàn kan tó sọ pé ṣe jálàbí àmọ́ tí ń sọ ni pé ààrẹ ọkọ àtìyàwó ẹ má dàrú má sì máa sọ fún ìyàwó wípé sọ̀rọ̀ pọ́kùnrin lèmi náà àwọn ọkùnrin burú gan aburú gan ẹ̀ẹ́dọ́gbọ́n sí mi ẹ̀ẹ́dọ́gbọ́n sí ẹ lè ọkọ yín ní wọ́n tún ní wọ́n pè kí ní kan tẹ̀sọ̀ àwọn àgbàlagbà ó ti nà báwọn ọkùnrin tó bá níyàwó méjì mẹ́ta yóò lè máa ṣe bí ọkùnrin níbìkan kò ní lè ṣe níbìkan níbi táwọn èèyàn ní kàdé lónìí pé tọkùnrin bá fẹ́ ìyàwó kan nísìn ó
ó lè máa rí àṣepọ̀ ṣe pẹ̀lú ìyàwó kéke ó lè máa rí àṣepọ̀ ṣe pẹ̀lú ìyálé definitely nǹkan tọkàn ọkọ sọ ni wípé ìyàwó tó ń ṣẹ̀ṣẹ̀ fẹ́ náà ni ló ṣe irú bẹ́ẹ̀ tó lóun rí ṣe lọ́dọ̀ tí òun rí ṣe lọ́dọ̀ ìyálé bọ́jẹ́ sọ fún yín àwọn ìgbà mi wà tó jẹ́ pé ìyálé gangan ni ó ṣe sí rẹ̀ bẹ́ẹ̀ àwa ó ti ṣe díẹ̀ táwa náà dáyé yìí fa ó ṣe díẹ̀ tá a dáyé yìí o ìyálé ló ṣe sí rẹ̀ bẹ́ẹ̀ pé kọ́kọ́ ọmọ lè ṣe tọ́ bá dọ́dọ̀ tó dà yóò fi àkíyèsí ìyàwó ẹjọ́ àfẹ́yìn pínran ni ọlọ́run bá ní í dá. náà ńgbà tí ànábì sọ bẹ́ẹ̀ fún ó lẹ́sẹ̀ mi ní kọ́ọ̀lù ànábì wá ní afala adulluka ala ayatin tamhu zunuba wal khataya ànábì ní bẹ́sẹ̀ rẹ ti pọ̀ tó jẹ́ sọ àyà kan fún ọ tó lè pé àyà yìí tamhu zunuba wal khataya a máa pa ẹ̀ṣẹ̀ àtàṣìṣe rẹ ó ní ẹ̀dàkùn ẹ̀ sọ fún mi àyà àwọn oníbẹ̀ ní Suratul Baqara àyà 201 ànábì ní sọ wípé gbogbo alamọ àyà yìí fa àmọ́ àmọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ pé ń ṣe irú iṣẹ́ yìí ànábì ní sọ wípé kul Rabbana ọlọ́run ọba wa atina fi dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nar àyà àwọn ọ̀sẹ̀ gbogbo alamọ ẹ̀mọ̀ lọ́kọ́tò ọ̀la rábàánà kọ̀ọ̀kan rábàánà táwọn akéwò òun náà lànàbì ní pa ẹ̀sẹ̀ látàrí ṣe nígbà tá ànábì sọ fún sálábà ní zambi ya Rasulullah azam sálábà ní ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ tóbi ju ntọ́ fún mi yìí lọ ànábì ní kò yí ọ ní kalamullahi azam ọ̀rọ̀ ọlọ́run ló tóbi jù súnmọ́ amara bil insirafi ila manzilihi ànábì bá sọ fún sálábà yìí pé máa lọlé ọba lọlé ó délé àìsàn kọlù sálábà ó ṣàìsàn yìí tàmánìyà ẹ̀yà ó ṣàìsàn yìí fún ọjọ́ mẹ́jọ fún mayina Salman wà lè bá ànábì wípé alilakafi sálábà ànábì ẹyọjú sálábà yìí fà torí pé ń kú lọ́ba ànábì bá ní kó mọ̀ bí na ilé yìí ó yẹ ìdílé gbóyún ẹja lọlé sálábà fàdákàlà alẹ́ yìí ànábì bá wọlé bá fa akhadha ra'sahu ànábì wá gbé orí sálábà ọba tó sùn lẹ́lẹ̀ torí pọ́ yọjú ẹni tí ń wẹ̀ léwẹ̀ ní gbogbo tí ń ṣẹlẹ̀ sí yé o kí ni ó ṣẹlẹ̀ sí ìwọ tó kí obìnrin ló bè mọ́lẹ̀ kí ni ó ṣẹlẹ̀ sí ọ kí ni ó ṣẹlẹ̀ sí ìwọ tí ọba obìnrin sọ ọkọ rẹ̀ di déédéé rìn kí ni ó ṣẹlẹ̀ sí ọ kí ló fẹ́ ṣẹlẹ̀ sí ọ máa dáhùn níbi tí ń bí ọ̀hún ànábì bá ba lẹ́lẹ̀ fa akhadha ra'sahu ànábì wá gbé orí rẹ̀ ó gbé lébi ẹsẹ̀ rẹ̀ fa azala ra'sahu sálábà bá yẹ orí kúrò níbi ẹsẹ̀ ànábì wípé ìdọ̀tí lè rí mi ànábì bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ pé ṣe tọ́ yẹ orí rẹ̀ kó mẹ́ ó nílẹ̀ anáwó mẹ́lá mina zonobi orí yìí kún fún ẹ̀ṣẹ̀ ní bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ náà ni wípé yọjú ẹni tí ń wẹ̀ o ànábì ni má tẹ̀sítẹ́kì kí ni sí ọ̀gàn ó ní mithlu dabiba namli bayna azmi wa lahmi wa jildi ó ní tí ń ṣe ní bígbà tí àwúrèbe àbí kankan tí ń rìn nínú ara mi kọ̀tá mi àmọ́ rìn nínú ara mi bẹ́ẹ̀ ní ṣe ní má tẹ̀sítẹ́kì ó dà kí wá ní kí lọ fẹ́ kí ni wù ọ́ bá kókó òun fẹ́ jẹ kíní kọ́ọ̀lá ó ní magifira tó rọ̀bì àforíjì ọlọ́run ọba mi nífẹ̀ẹ́ kò sí kankan mi ti ń fẹ́ tó kọjá kọ́lọ́wọ́ foríjì ní fanazala Jibril bó ti wí bẹ́ẹ̀ Jibril sọ̀kalẹ̀ ya Muhammad Jibril ní ọlọ́run ní kí n ké sílẹ̀ ànábì ọlọ́run ní máa kí ọ wáyẹ̀ kúlù lákà ọlọ́run ní kí n sọ fún ọ wípé làwọn àna àbùdù ọlọ́run ní ẹrú mi tó bá ṣe wípé ẹrú mi háàzà ẹrú mi yìí ti ń kú lọ yìí làkíyà níbi kàrábàlì àrùdè kàtíyà tó bá gbé gbogbo bílẹ̀ ti tó yìí tó gbé wá lẹ́sẹ̀ làkìtù kàrábàlì àmàgùfẹ́ àbẹ́sẹ̀ rẹ ti pọ̀ tó bẹ́ẹ̀ ní ṣe foríjì ní foríjì. ànábì bá sọ fún un pé ntí Jibrilu wí ni fàṣọ àṣàìhàtàn fàmáàtà bá níbi ti fún un ní rò pé ntí Jibrilu wí sọ àṣàìhàtàn ó pariwo ariwo òdùnnú pé yéé fàmáàtà ó sì kú lójú ẹsẹ̀.
fa'amara rasulu bi ghaslihi ànábì bá pa àwọn èèyàn láṣẹ pé ọ̀yá ẹ lè wẹ̀ fún ẹ sì fún láṣọ falamma salla alayhi ńgbà tá ànábì kírun sí la ẹ máa wo ntọ́lọ́ máa ń ṣe ìlàbí mímí sọ fún ọ pé lẹ̀kùn tútú bá rẹ ò tí ì padé kò lẹ̀kùn etí túbá jí ọkọ rẹ pẹ́pẹ́ lóru wípé ọkọ mi gbogbo tí mo ti ṣe sí yín ọkùnrin kan kò ní bí ọ léèrè pé kí ló ṣe kò ní léèrè pé kí ni gbogbo tí mo ti ṣe sí yín ẹ dákun ẹ foríjì mi mo fẹ́ sí new page plain sheet mi mo fẹ́ sí ẹ foríjì mi wọ́n ìkọkọ̀ ló foríjì ọ̀wọ́ náà wà bẹ̀rẹ̀ àyàtú jẹ̀dí lọ bẹ̀rẹ̀ sẹ̀mí tuntun láì sọ bẹ́ẹ̀ kó kọ́kọ́ foríjì ọ̀ àwọn tó ti ṣe yẹn ó sì máa bẹ́ẹ̀ nú ọpọlọ rẹ kò ní jọ gbádùn ẹ̀rọ ọmọ wa bá ọ pé kọ́mọ ẹ̀rọ ọmọ wa gbẹ̀san rẹ̀ ńgbà tí wọ́n wẹ̀ fún tán tànàbí fẹ́ kírun sí la sọ́là alẹ́ yìí ànábì fẹ́ kírun sí la ja'ala yamshi ànábì rìn alá àtàráfì ànàmìlìhì ànábì fi góńgórí ẹsẹ̀ àtàǹpàkò báyìí ní fi rìn fàlámà dàfánà ńgbà tá ànábì sì kú sálábàtà kí làlàhù wọ́n sọ fún ànábì wípé aṣáájú ìdára ẹ̀náàkà àríyọ tẹ́mṣì alá àtàráfì ànàmìlìkà àrí wípé góńgórí ẹsẹ̀ lọ fi rìn kí ló dé ẹ pé kí ànábì ni wàlázì ba'athani bil haqqi nabiyyan ànábì ni mo fi Ọlọ́run bá tó gbé mi dìde lànábì mo fi búra ma qadartu ìkò ọ̀rọ̀rùn fún mi ìlágbára rẹ̀ ìríṣe àmì àdàkádàmì alal ardi ìríbi fẹsẹ̀ lélẹ̀kọ̀ sáì tí fẹsẹ̀ lé min kathrati man nazala min al malaika li tashyi báwọn màláìkà tí wọ́n sọ̀kalẹ̀ láti sánmà ṣe pọ̀ tó láti wá sìnkú Sálábà ànábì ní kò sí space fún mi tí ń fẹsẹ̀ lé ẹ wo ìtí Sálábà sí ẹ wo orú ìyà tó fi jẹrẹ ẹ wá wo orú àforíjì tọ́lọ̀ sí fún bó ni wọ́n fẹ́ ṣe bó ló ṣe ìwọ ni wọ́n wá bá pé ọkọ mi yìí Ọlọ́run kẹ́ ó ti lówó mo ti bí àwọn ọmọ fún ó ti ṣe gbogbo ẹ̀ bí ọba wọ ẹjọ́ mọ́ kọjá lọ sọ́ọ̀hún lè ní ìwọ ló fún wọn ní lúbúlúbú tí wọ́n ń gbọ̀n sí gradual death ìrora ń kú díẹ̀ tó kú tán ìwọ wọn rán ẹni tó fẹ́ sọkọ di bèbè ìwọ náà ni wọ́n rán ọkọ tó náà fẹ́ ṣe sọ̀yàwó rẹ̀ ni pé obì lẹ́yìn kan máa bèrè owó ká máa fún wọn obì kọ ẹ́ bóbi bẹ́ẹ̀ rí ṣe títí ẹ ti bọ́ọ̀nù májò bí orí ṣe o ọ̀gbọ́dọ̀ bí orí ṣe o ìwọ náà wọ́n wá bá òun dààmú kiri òrówó gidi gbélẹ̀ fún ìyàwó rẹ̀ pé tí ń kiri chikanda bẹ́ẹ̀ ní lọ nílé ìragbá nílé ìràwó káàkiri gbogbo owó òun náà ó wá lóun kó jọ bí ọ̀sọ́nù yóò fi san gbèsè àbí kọ́ da ìsàn sí kọ́ níwò lémi olówó kan ní mo fẹ́ fi ṣe kínní kankan wọ́n náà kú mà pé mo tún lọ mọ́rọ́ kò tí kọ́ bọ̀ lọ́wọ́ mi kò sóbìnrin tí ò mọ ọwọ́ ọmọ rẹ̀ kọ́ ọmọ kú lọ gbogbo kọ́làbọ̀ lásọ yóò lè tà bó ní góòlù yóò tà bó lóòka yóò tà kò sí tí ò ní tà gbogbo àwọn tí ń ṣe ẹ̀yìn náà wọ́n wá ń bá túbá kẹta parada ilallahi udu min jadidi ẹ padà sọ́dọ̀ Ọlọ́run ní tuntun ẹ̀sìn mi ká iṣẹ́ ò ní dúdú bí aró kẹsàn-án wá funfun bí ẹ̀gbọ̀n owó Ọlọ́run máa forí ẹ̀ṣẹ̀ dín ní kì í forí ẹ̀san dín ẹ kú kalẹ̀.